ó máa ń dùn mí tán bá ń ṣèkà fún yàn ó máa ń dùn mí mo máa ń jókòó mo máa ń rò pé ṣáwọn èèyàn kí ìrò nílé wọn pé obìnrin yìí náà ó ní human feelings bàbá Adébóyè ṣe wọn kì í ṣèyàn ni kọlọmba mi jẹ́ kán stop ẹ̀ because erépa ìbímọ rẹ kí ni tó ń ṣe yìí this embers of hate tó ń fuel yìí tó ń ṣe yìí kò ní bímọ tó dáa kò ní bímọ tó dáa. Yes ma nípa àwọn nǹkan tẹ́ sọ ń sìn there is one popular guy ní TikTok mi mọ̀ bóyá ẹ ti come across ẹ̀ because as òjíṣẹ́ Ọlọ́run mo fẹ́ mọ irú message tẹ́ ní fún ẹni yìí but gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ǹjẹ́ mi mọ̀ bóyá ẹ lè bá wa advice àbí kí ni perspective lórí nǹkan tí bọ̀bọ̀ yìí ń ṣe láti máa attack Pastor Adeboye àti àwọn àgbààgbà òjíṣẹ́ Ọlọ́run tó wà nílùú yìí tó yẹ pé tó bá sọ̀rọ̀ ó lè ní prophecy to give prophecy irọ́ ni ní pé pẹ̀lú bí situation ìlú ìbí ebi ṣe ń pa àwọn ènìyàn rí nǹkan kan ṣe sí àgàgà ń pẹ́ nígbà tí ayé Goodluck Jonathan Pastor Adeboye pẹ̀lú àwọn èèyàn according to what nǹkan tí bọ̀bọ̀ yẹn sọ pé wọ́n pẹ̀lú àwọn èèyàn tó motivate àwọn èèyàn ní pé kọ́ ṣe kí ni kọ́ jáde kọ́ protest ní pé now tí nǹkan ti wá bàjẹ́ dé level tó yẹ pé yes oníkálukú ń pariwo ni ní pé why ti Pastor Adeboye wọn ò jáde láti sọ̀rọ̀ ní pé okay ẹ protest against President Tinubu ṣé torí pé Tinubu jẹ́ Yorùbá lẹ́yìn wá ṣe so ó sọ oríṣiríṣi irú advice wo lẹ lè ní fún ẹni tó ń ṣe irú nǹkan báyìí torí mo mọ̀ pé kìíní interview akàn lọ́wọ́ bóyá ó lè ronú pìwàdà nípa nǹkan tí ẹ fẹ́ bá sọ. ẹ ti gbàgbé páyé social media láwa sí ẹ ti gbàgbé pé oúnjẹ wà nínú content creation sí àbẹ́mọ̀ náà oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń ṣe nísìnyí láti go viral tí àwọn míyàn bá ti sọ nǹkan kan tó bá ti rí pé wọ́n ti ní audience àwọn èèyàn fẹ́ wò they will keep saying it now olúkálùkù náà create content ẹni. Pastor Adeboye has been around since when? He is 83 now. Mọ̀ pé with age comes wisdom. Ṣé Ọlọ́run bá lead and that he has the spirit of God in him, leading him. Circumstance Nigeria nísìnyí ṣé bákan náà ní sítìgbà tí wọ́n ní wọ́n jáde tán lọ protest. Tán bá láwọn fẹ́ lọ protest pẹ̀lú àwọn ọmọ Belial tó kúta nísìnyí tó yẹ pé wọn ò ní respect fún age débi tán máa ní respect fún calling tán wà online 24/7 tó yẹ bàbá yìí tẹ́ ẹ̀ bá tẹ̀ ní respect fún wọn fún calling wọn ṣé ẹ̀ ní respect African culture. I'm writing something now about culture and ethics. African culture ní pé ká respect àwọn tó bá dàgbà jù wá lọ. Bàbá 83 àwọn ọmọ 20 something 30 something they will go online be raining curses on that man abusing that man tẹ́ ẹ̀ bá respect wọn fún calling wọn tó já lójú tí yín fake ní bàbá ní bàbá. The same bàbá tọ́lọ́run ti lò láti bless many people for years. Ṣé ẹ̀ tún respect wọn fún age wọn náà? Kẹ́ ẹ má bàa gbé damnation àti curses wá sórí yín àti generation yín. Ẹni tẹ́ sọ pé iṣẹ́ tiẹ̀ ní pé kó máa condemn anything tí bàbá bá ṣe. As far as I'm concerned, ó ṣe content ni. Content ló ń ṣe. Everybody náà wá bó ṣe máa jẹun ni. I don't want to believe with all sincerity pé ó believe many of the things tó ń sọ ni. Ó ti rí market ni ipa àwọn èèyàn máa wò. Ó dẹ̀ ń lo market tiẹ̀ náà. Nǹkan tó ń believe ló ń follow. Kóun náà kó maintain lane ẹ̀ pé nǹkan tó ń believe yẹn ló ń ṣe. Ó ṣe jẹ́ pé bàbá Adébóyè ló fi ṣe message tiẹ̀. Èmi believe pé content ló ń create. Bàbá Adébóyè tí wọ́n bá he is a free human being like anybody else. So ṣé gbogbo nǹkan tí mo ṣe ní 3 years ago 4 years ago 10 years ago in my life tán bá ní pé kí n ṣe wọ́n nísìn ṣé mo máa ṣe gbogbo ẹ̀ tí n bá ṣe show me pé bó ti lose conviction mi àbí bóyá could it just be that pé tí n bá kúkú rò pé tí n bá ṣe náà of what use ni ṣé gbẹ̀ mọ̀ pé àwọn nǹkan mi wà ń gbà mí ta máa ṣe pàápàá ta máa regret pé kí ta lórí kejì ẹ̀ dá sí kí nìyẹn gan pàápàá don't you know he's human. Mo bóyá I'm not speaking forth for him. I can't hold brief for Baba. But ṣé mo pé has it occurred to you pé Baba gan lè ti jókòó pé kí ni mo ti ẹ̀dá sí kí ni ẹ fún nígbà yẹn. Àwọn tá à ń jà fún náà dà. Mọ̀ pé wọ́n lè change mind mọ̀ pé kò ní ìdìmọ̀. Coincidentally Yorùbá ló wà ń bẹ́ẹ̀ sìn. Kò mí pé bóyá nítorí pé ó jẹ́ Yorùbá. It could have been any other person now.
tó dẹ̀ pé bàbá ti make up mind mọ́ páwọn ò ní dá sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn mọ́ iṣẹ́ tọ́lọ́run rán mi ni kẹ́ jẹ́ kí n focus lé lórí mi ò fẹ́ dá sọ̀rọ̀ politics mọ́ because àwọn tó bá dá sí kí lẹ́ ṣe pé woman yẹn rí ni dá sí o ó kàn comment ní pé ó wà pẹ̀lú Tinubu jọ ẹ̀ pé bàbá ti sọ pé bye because èmi máa ń fẹ́ give èèyàn ní benefit doubt gbogbo wa ń fẹ́ káwọn èèyàn kan fún wa ní grace kan máa ro nǹkan tí mo sọ kan máa ṣe kan yọ́nú sí mi but àwọn ò yọ ní sẹ́lòmíì gbogbo nǹkan tó bá ṣe la máa dì mú obìnrin yẹn kì í ṣe president o obìnrin yẹn kì í ṣe anything o wọn ò fún ní position o ẹ wo for almost 3 years náà fi ń vilify ẹ wọn fẹ́ tí kì í bá ṣe pé obìnrin yẹn strong wọn á ti pa every day of the Lord kì í ṣe pé bóyá mo jẹ́ fan ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo kórìíra ó máa ń dùn mí tán bá ń ṣèkà fún yàn ó máa ń dùn mí mo máa ń jókòó mo máa ń rò pé ṣáwọn èèyàn kí ìrò nílé wọn pé obìnrin yìí náà ó ní human feelings bàbá Adébóyè ṣe wọn kì í ṣèyàn ni tí n bá ní pé ẹni ẹlẹ́ni kò yá dá sí politics mọ́ ó kọjú sí iṣẹ́ tó ń pè ẹ̀ because kíkú ṣe pé ó ń ṣe politics tẹ́lẹ̀ ó kọjú sí nǹkan tó yá pè ẹ̀ bàbá náà tó dá sí nígbà yẹn human being ni wọ́n bẹ ṣe mú wọn bú yìí wọ́n bá sọ pé àwọn ò bá yín dá sí politics mọ́ èyí táwọn bá wọn dá sí tẹ́lẹ̀ ṣe bóun lẹ fẹ́ fi máa yẹ̀yẹ́ àwọn so nítorí pé wọn á dá sí wọn nísìn nítorí pé wọ́n ń support nǹkan tó ń ṣẹlẹ̀ ní has it not been complaining ṣé iṣẹ́ tí Ọlọ́run rán wọn ní pé kán máa bá wa complain nípa government bàbá téèyàn bá lọ sójú ogun ló ń kọjú sí iṣẹ́ tọ́lọ́run rán wọn náà ń kọjú sí he has decided to be focused on his business on the business of the gospel tọ́lọ́run gbé wọn sí and he's doing it why should that make anybody angry why iṣẹ́ rí problem tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nísìnyí ni pé Ọlọ́run ló máa bá wa paná kinní yẹn Ọlọ́run ló mọ ibi tọ́lọ́run ti fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan yé Ọlọ́run ipe tribalism ti wọ everything ó ti wà nínú church ó ti wà nínú kinní election tó kọjá yìí ó open eyes me to so many things pé kọ́lọ́run ibi tí àwọn tó dẹ̀ ń fẹ́ kinní yẹn lójú kọ́lọ́run bá mi pẹ̀tù sí wọn nú kọ́lọ́run bá mi kó sí wọn nú kọ́lọ́run bá mi jẹ́ kán stop ẹ̀ because erépa ìbímọ rẹ kíní tó ń ṣe yìí this embers of hate tó ń fuel yìí tó ń ṣe yìí kò ní bímọ tó dáa kò ní bímọ tó dáa experience èèyàn nínú life nígbà mi nígbà tó bá ń go through ẹ̀ adàbẹ̀ pé yay why is this happening to me yay why should this be my portion why should this be my lot but with the benefit of hindsight ṣéyàn bá là kọjá tán that is sometimes when you are advising people when you are counseling people they will say they understand ṣebí you've never been through this you have never experienced this ẹlòmíì máa sọ fẹ́ lòmíì pé kò lè mọ bó ṣe ń ṣe wọ́n ṣebí kò bímọ rí ẹ ti gbàgbé pé àwọn Yorùbá máa ń sọ pé kì í ṣe èèyàn kan ló ń bímọ púpọ̀ èèyàn ló máa ń tọ́ àìmọye experience tó yẹ pé èèyàn ti ní Bible sọ fún wa ó ní 7 things ló jẹ́ pé ó jẹ́ àdìtú fún Ọlọ́run one of those 7 things ó ní study the way of an ant tẹ́ bá study bí wọ́n ṣe ń ṣe lẹ máa mọ bí wọ́n ṣe ń gbé nǹkan tẹ́ ti ń study láti ìgbà tó ti wà láyé títí dìsìn Ọlọ́run ló mọ bó ṣe ń fún èèyàn fún ẹni tí ó bá máa gbọ́n kò ní bẹ̀rẹ̀ sí ní pé ó lọ mú CV wá pé ṣé o ti kọ́kọ́ go through kinní yìí ná àbó tí go through kinní ná nǹkan tó máa fẹ́ làkàyè ẹ̀ máa sọ fún ni pé nǹkan tó ń sọ fún yìí gan ṣó ní sense inú ṣó lè help me tí n bá gbọ́ ìyẹn gangan ni focus ẹ̀ máa jẹ́ so what is my answer to that question it is not about pé ṣé o ti bímọ ṣé o ti marry ṣé kò tí ì marry I read somewhere one time ẹnìkan sọ pé ẹni tó ti wà divorced ló fẹ́ máa kọ́ òun nípa marriage ta ló yẹ kó kọ́ ẹ tí kì bá ṣe tó ti go through yẹn you have failed many times you will be able to tell people why the reason where failure can come from better than you will appreciate the process the experience the journey perhaps more than somebody everything láyé ló ní perspective everything ló ìhà tó kíní yẹn kọ sí ẹnìkan ó lè má kọ sẹ́lòmíì Ọlọ́run ò gbé message gbogbo ayé yìí even nínú iṣẹ́ tá à ń ṣe yìí lé ẹnìkan lọ́wọ́ that's why tó fi jẹ́ pé máa bẹ́ẹ̀ lòmíì wẹ̀ ẹ́ ní prosperity minister ni kò tiẹ̀ kí sọ̀rọ̀ nípa kíní kan ibi tọ́lọ́run rán nìyẹn. ibi tọ́lọ́run rán nìyẹn. yeah
everybody ló ní experience ẹ pẹ̀lú Ọlọ́run encounter ẹ nígbà tó Ọlọ́run bá ń gbéṣẹ́ fún ẹ á sọ bí tó rán ẹ sí. Don't you listen to Bishop Oyedepo when he keeps mentioning it pé Ọlọ́run sọ fáwọn pé káwọn lọ preach faith fáwọn èèyàn. Nǹkan tó Ọlọ́run gbélé olúkálùkù lọ́wọ́ just like I told you the other time mi pé conviction olúkálùkù ló máa determine persuasion ẹ àti nǹkan tó ń ṣe. So to say nígbà tí mo ní conviction mi pé Ọlọ́run sọ fún mi ní inú Isaiah 45:13 yí pé anything tí bá ṣe fóun kí n má ní gain or reward for myself at the back of my mind before setting out to do it. But my love for the gospel, my zeal for the house of God should be the thing that motivates every action tí bá take nínú iṣẹ́ Ọlọ́run. Ìyẹn lè má jẹ́ nǹkan tọ́lọ́run bẹ́ẹ̀ lómi sọ. So everybody ló ní message based on tọ́lọ́run bá qualify whoever God has qualified to be able to do a job, Ọlọ́run á fọ̀rọ̀ yẹn sí lẹ́nu. Ọlọ́run á fún ní capacity láti lè ṣe in every sense of it. It is for man láti judge. It is for man not to believe or not to believe. But nǹkan tọ́lọ́run ti gbé fún yàn lọ́wọ́, tọ́lọ́run bá gbé nǹkan lé ẹ lọ́wọ́, kó wà ní just like èèrà ni. Tí sugar bá wà níbi anywhere, wọ́n á tọ́ lọ síbẹ̀. Miracles, the basis for miracle is faith. Faith of the person tí ó ń wá nǹkan lọ́dọ̀ Ọlọ́run àti faith ẹni tí ó ń make declaration ipò Ọlọ́run máa ṣe kìíní. The Bible says pé téèyàn bá ní faith bí mustard seed pàápàá kónkóló yẹn á rí ìyanu Ọlọ́run ipe Ọlọ́run á ṣe. Tó bá wá ní faith yẹn pé kíní yìí ṣe Ọlọ́run máa so many examples tó ń wá sí mi lọ́nà this lock on right now this man nínú TikTok ní kankan yẹn. Sherry, something happened to a friend of mine recently. Wọ́n fẹ́ lọ gba visa and wọ́n ti sọ pé gbà báyìí ní kíní yìí ni kàn lọ fún interview yẹn. Wọ́n ti fún wọn ní date. Àwọn tí ò mọ̀ wọ́n rí. Sherry, let me not go too far into this. Nǹkan tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé if at any point in the process tọ́lọ́run ṣe miracle yẹn tí o bá tún lọ jẹ́ nígbà tí Jésù sọ fún Peter ipe kó wá bá òun lórí omi ṣe bí Peter bẹ̀rẹ̀ sí rìn but at the point ó bẹ̀rẹ̀ sí sink nígbà tó ó jẹ́ pé natural senses ẹ̀ padà tó bẹ̀rẹ̀ sí wò pé ẹ dúró náà orí omi mo máa wà tí o bá ti gba miracle when you hold on to the profession of your faith gẹ́gẹ́ bí Bible ṣe sọ tí o jẹ́ kí faith ẹ kó waver kò sí nǹkan náà tó lè gba miracle yẹn lọ́wọ́ ẹ̀ ẹni tí wọ́n sọ fún pé fibroid ló wà nínú ẹ̀ tó dẹ̀ insist pé ọmọ ló wà nínú tòun tí wọ́n dẹ̀ ń sọ pé kó lọ yọ fibroid nínú ẹ̀ pé ó máa cause any harm ipe nǹkan tó wà nínú ẹ̀ yìí pé ó máa harm ẹ̀ tóun dẹ̀ maintain pé faith by faith pé àlọ́mọ ló wà nínú òun yìí mo ti rẹ́ni bẹ́ẹ̀ náà rí o nínú family tèmi o fáwọn tó ń sọ pé kò sí miracle o ó dẹ̀ hold ẹ̀ àwọn èèbó yẹn ní London hospital wọ́n dẹ̀ ń sọ pé nǹkan tó wà nínú ẹ̀ yìí kì í ṣọmọ. My uncle who is a doctor tó wà ní Naija dẹ̀ ń sọ fún wọn pé ọmọ ló wà nínú ẹ̀ cousin mi yẹn náà dẹ̀ hold faith ẹ̀ pé ọmọ ló wà nínú ọmọ yẹn ti dàgbà sí yìí o. Oh God, that is not the only one tí mo mọ̀. Ẹni tó máa sọ fún pé kò sí miracle mọ́ ni ẹni tí ò rí miracle èmi ti rí many miracles. Tó bá ń wá address ẹ̀ tó máa fún mọ́ kí ṣé mi ni mo máa call ṣé mo ní ṣé God does not have anything at stake. Ọlọ́run ò need láti prove point anybody. Even if you join them láti máa fẹ́ máa prove point ìwọ gan fẹ́ máa ṣe Ọlọ́run nìyẹn. Miracle ń ṣẹlẹ̀ ìwọ ni kò ní faith ẹ. The Bible says hold on to the profession of your faith. Do not waver. Tó bá ti bẹ̀rẹ̀ sí waver yẹn even tó bá ń sọ fún ẹ pé kíní yẹn bẹ́ẹ̀ kọ́ ni ìwọ máa confess. Confession ló máa ń bring possession. Ìwọ sì máa confess ẹ̀ pé I feel it in my body nígbà tí ara mi ò yá. Wọ́n máa ṣe pé kíní kan eléyìí ló ṣe. Èmi ń sọ ni pé kò sí nǹkan tó jọ kò dẹ̀ sí nǹkan tó jọ gbàtàn máa fi wò mí. So what are you saying? What are we saying? Ìwọ ni kò ní faith ẹ by your faith ló ṣe máa ìgbàgbọ́ rẹ ló ti mú ẹ lára dá ìwọ ni kò di ìgbàgbọ́ ẹ mú but don't let anything cause you to begin to doubt the efficacy of the word of God. If God has said it, hold on to it.
Bible náà tún sọ ó ní report ta ló fẹ́ believe, whose report will you believe? Ṣé tàwọn tán naysayers ni àbí tọlọ́run? Di tọlọ́run ẹ̀ mú and hold on to it. Thank you. According to what you just said now, you as a minister and as a prophetess, you have received or witnessed a lot of miracles. But can you please share one that happened to you yourself, that can easily convince people that yes, miracles still exist? I just mentioned an example. There are some things that are personal too. I just mentioned an example of my cousin. Tí wọ́n ní nǹkan tó wà nínú ẹ̀ kì í ṣọmọ. Ó wà láyé o, nǹkan kan ò dẹ̀ ní ṣe, ọmọ yẹn náà wà láyé lágbára Ọlọ́run. I want to let me give an example. Ìgbà kan tí wọ́n sọ pé bóyá orúkọ mi ò sí nínú. There are some things that are personal. Can I leave this for now? Okay, you want to talk about it. Okay. But I want you to know something. For those that are watching, maybe you can call me later. Sherry, nípa ìgbàgbọ́, nípa miracles ṣíṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀. Àìmọye àìsàn tán ti máa kà, tán ti máa sọ pé kinní kan ló ń ṣe lágbájá, kinní kan ló ń ṣe tàmàdò. Tí mo jókòó sínú ilé mi, tí mo gba àdúrà, tí mo dẹ̀ lọ ṣe test, tí wọ́n sọ pé kò sí ńbẹ̀, títí dé ni. Lára àwọn ọ̀rẹ́ mi tí mo náà sọ pé wọ́n give feedback lórí first video, first interview tá a ṣe. Èyí tó bí I've told her at a point pé she needs to document her experiences. It was her experience tó fún èmi náà ní confidence when I was going through similar situations. Ipe, if God could do it for sister so person, he can do it for me as well. Ẹni tí wọ́n ti confirm pé túmọ̀ wà ní Prote ní UK. Ẹni tó ti confirm ipò ní high blood pressure. Ẹni tó ní ìwé tó ti fún wípé ó ní diabetes. Tó ké kúrò lọ hospital tó lọ bá Ọlọ́run pé why me? Tó ní it is not my portion. I'm a child of God. Tó bá Ọlọ́run sọ̀rọ̀ nínú ilé ẹ̀. Tó padà lọ sí hospital tó yẹ pé títí di ọ̀la, títí di bá ṣe wà yìí. Ìkọ̀kan náà àwọn kìnìyàn, they were meant to have operated their throat then because chorister ní church ẹ̀ ló ṣe bọ́dà ẹ̀ gan. Ipe kí ló yẹ tó mọ̀ lè sọ̀rọ̀ dáadáa mọ́. Do you know Ipe after she still has all those documents now? Tí wọ́n fi confirm bàbá tẹ̀ sọ pé wọ́n ṣe màgòmágó ní Nàìjíríà ṣé ní London tó ti lọ ṣe gbogbo test yẹn náà màgòmágó ní wọ́n ṣe kíní yẹn wà lọ́wọ́ ẹ̀ ẹ bá fà address ẹ̀ máa fún yín. But I am not one of those people tó máa ń feel pé mo need láti prove point for anybody. Ìgbàgbọ́ tèmi mú mi lára dá yàtọ̀ sí ti healing aspect. Ṣé ti ṣẹ́ ni? Ṣé ti bóyá kan ti near death experiences pé accident ti dàbẹ̀ ń pẹ́ fẹ́ ṣẹlẹ̀ tẹ̀dẹ̀ máa pé orúkọ Jésù tí ò ẹ̀ ó dẹ̀ máa wà averted. Mélòó la fẹ́ kà? Nínú life tèmi, nínú life àwọn tí mo mọ̀ nínú family, nínú life sister mi in the Lord tí mo mention lọ́wọ́ yìí. Kì í ṣe yẹn nìkan, the other one náà ńkọ́. Gbogbo wọn tó dẹ̀ jẹ́ pé nísìnyìí after prayer. Ẹni tí wọ́n bí ọmọ ẹ̀ tí wọ́n ní kò ní sọ̀rọ̀ ńkọ́. Tó dẹ̀ jẹ́ pé mo mọ ọmọdé yẹn ní age tó ti kọjá tí ọmọ máa sọ̀rọ̀. Tó jẹ́ pé ó máa ń dún ó mute ni, kò kì í dún. Tó jẹ́ pé this same person jókòó tí ọmọ yẹn nínú pálọ̀. Tó dàbí pé kò ní rìn, kò ní sọ̀rọ̀. Ó dẹ̀ gba àdúrà, ó dẹ̀ ń sọ fún ọmọ yẹn wípé ní orúkọ Jésù ó máa rìn. Ní orúkọ Jésù you will walk. Ọmọ yẹn dẹ̀ dìde. I am not telling you something. Sherry, nígbà tí wọ́n lọ bá àwọn disciples Jésù after Jesus went back to heaven. Wọ́n wá ń sọ, Peter made a profound statement tó yẹ pé ó máa ń stick sí brain mi for life. Ipe, the Jesus I preach,
kì í ṣe Jesus nígbà tí ṣe mọ̀ pé at a point he lost his faith, denied Jesus. But when the power of God came back upon him, only the Jesus I preach is not the one tí wọ́n sọ fún mi nípa ẹ̀. Only mo touch ẹ̀, mo feel ẹ̀, mo rí, mo mọ̀. When I have this kind of conviction, the conviction did not just come from pé bóyá mo ka word alone. The word is sufficient to give you conviction. Anyway, by your faith. But I have tasted. Bible says, taste and see that the Lord is good. I have seen. You cannot persuade me that God is incapable of doing miracles. Because the miracle tí mo ti rí nínú ayé tèmi àtàrí àwọn èèyàn tí mo mọ̀ ni mo máa sọ pé Ọlọ́run ò lè ṣe. Sister mi pé ọmọ ẹ̀ lẹ́yìn tí Ọlọ́run heal òun tán, ó extend 3 of her children. Tí èṣù fẹ́ máa ṣe one thing or the other, 2. Èyí tí wọ́n sọ pé kò ní rìn, èyí tí wọ́n sọ pé kò ní ṣe gbá, èyí tí wọ́n ní kò ní ṣe àwo, àwọn ọmọ yẹn wà alive and well. Tọ́lọ́run dé màmá bá wa dá wa sí. Nothing, absolutely nothing wrong with them. Tí ó dìde fún rẹ̀ nínú sitting room during prayer. Ṣọ́lọ́run yẹn lè yẹn máa sọ fún mi pé kò lè ṣe miracle mọ́. Ìwọ ni kó lọ nígbàgbọ́. If you will have faith, you will tell that mountain pé kó move, and move. Tí ìwọ bá ní faith tiẹ̀, ìgbàgbọ́ ẹ á mú ẹ lára dá. God is still in the business of doing miracles. I can assure you of that.